kan tó tún ń jà rìnrìn báyìí lábẹ́lẹ̀ láàrin àwọn olóṣèlú àti láàrin àwọn ọmọlẹ́yìn wọn ni pé ìjà ó wà láàrin gómìnà ìpínlẹ̀ Èkó ọlọ́lá jùlọ Babájídé Olúṣọlá Sanwó-Olú àti gómìnà ìpínlẹ̀ Ògùn ọlọ́lá jùlọ gómìnà Dàpọ̀ Abíọ́dún. ṣùgbọ́n tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tá a ti ṣèwádìí ohun tó fa tí wọ́n ló fa ìjà tó sì jẹ́ pé ààbọ̀ ohun tó ṣẹlẹ̀ àti ààbọ̀ wádìí wa kí ni àtìmúwá nínú ìròyìn tí ẹ̀ ń wò tí ẹ̀ sì tún gbọ́ yìí. ẹ rántí wípé ní apá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà ìrìn ìtọ́npẹ̀ ní Southern Nigeria táwọn ìpínlẹ̀ bíi 17 state wà lábẹ́ èèyàn àwọn ìpínlẹ̀ tó wà ní ilẹ̀ Yorùbá, àwọn ètò wà ní ilẹ̀ Ìgbò, àwọn ètò wà ní ilẹ̀ Ìjọ́. Gómìnà Dàpọ̀ Abíọ́dún òun ni alága gba àwọn gómìnà ní apá gúúsù Nàìjíríà tó sì jẹ́ pé ní ilẹ̀ Yorùbá tiwa tí ìpínlẹ̀ 6 tó wà níbẹ̀ ìyẹn ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Oǹdó, ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà Babájídé Sanwó-Olú òun ni alága tiwọn. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ gbàgbọ́ pé nítorí pé Dàpọ̀ Abíọ́dún àti Sanwó-Olú wọn jọ jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC kan náà tó tún jẹ́ pé ìlú àwọn méjèèjì ló tún jọ fẹ́ ẹgbẹ́ tira wọn, níṣẹ́ ni wọn yóò jọ súnmọ́ra wọn tájọṣepọ̀ gírí yóò wà láàrin wọn. ṣùgbọ́n lọ́jọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà yìí tí í ṣọjọ́ 25 ní oṣù kẹfà ọdún tí a wà yìí 25th of June 2025 ní ìròyìn bẹ̀rẹ̀ sí ni máa jáde pé ìjà wà láàrin Dàpọ̀ Abíọ́dún àti Sanwó-Olú tó sì ní ìjà náà lágbára. ǹjẹ́ kí ni ìdí kí làwọn tó ń gbé ìròyìn kiri rí tó fi ní ìjà wà láàrin àwọn méjèèjì? wọ́n ní nítorí pé Dàpọ̀ Abíọ́dún kò yọjú síbi ayẹyẹ ọjọ́ bíi 60 ọdún 60 years ti Sanwó-Olú èyí tó ṣe lọ́jọ́rú ní Wednesday ọ̀sẹ̀ tá a wà yìí pẹ̀lú bí Sanwó-Olú ṣe ti fìwé pé tó sì jẹ́ pé wọ́n ṣe ayẹyẹ náà tó ní agbára. bẹ́ẹ̀ náà nínú gbogbo gómìnà ilẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà Dàpọ̀ Abíọ́dún nìkan ni kò wá síbi ayẹyẹ Sanwó-Olú. èèyàn ayẹyẹ tí wọ́n lò lápẹẹrẹ bẹ́ẹ̀ tí wọ́n sì lè túmọ̀ sí pé òótọ́ ni pé ìjà wà láàrin wọn àti èdè àìyedè. ṣùgbọ́n nígbà tí ìròyìn yìí tó ń jà rìnrìn kiri débi pé àwọn táwọn náà jẹ́ olóṣèlú náà ti ń gbé kiri, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tẹsẹ̀ bọ̀rọ̀ ọ̀hún. ǹjẹ́ kí ló fà á tí gómìnà Dàpọ̀ Abíọ́dún tí ò fi lè wá síbi ayẹyẹ ọjọ́ ìbí Sanwó-Olú? ṣé nítorí ìjà ni tàbí torí ìbínú? a lè fìdí ẹ̀ múlẹ̀ pé kì í ṣe nítorí ìjà tàbí ìbínú o. kódà a lè fìdí ẹ̀ múlẹ̀ fún pé Dàpọ̀ Abíọ́dún bá Sanwó-Olú sọ̀rọ̀ lórí fóònù, ó tún kí ó ṣàdúrà fún un, ó sì tún gbé ọ̀rọ̀ síta láti kí i kú oríire. ǹjẹ́ kí wá nìdí tí ò fi lè wà níbi ayẹyẹ ìgbéyàwó ẹ̀bí gómìnà gbogbo ilẹ̀ Yorùbá tó kù? a gbọ́ pé a fìdí ẹ̀ múlẹ̀ pé ibi àwọn ìṣísọlójú àwọn àkànṣe iṣẹ́ tí gómìnà Abdullahi Sule ti ìpínlẹ̀ Nasarawa tó ṣe lọ́jọ́ Wednesday èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu jẹ́ àlejò pàtàkì, ibẹ̀ ni Dàpọ̀ Abíọ́dún lọ nítorí pé gómìnà Abdullahi Sule ó fìwé pé pàtàkì pé òun fẹ́ kó wá gẹ́gẹ́ bí ọ̀kan lára àlejò pàtàkì tí ó wá kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu káàbọ̀ sí ìpínlẹ̀ Nasarawa ni.